Ìwé ìfihàn orí kẹjọ ẹsẹ̀ ìkíní. Nígbà tí ó sì ṣí èdìdì keje, kẹ́kẹ́ pa ní ọ̀run níwọ̀n ààbọ̀ wákàtí kan. Ẹsẹ̀ ìkejì, ó sì rí àwọn áńgẹ́lì méje tí wọ́n dúró níwájú Ọlọ́run, a sì fi ìpè méje fún wọn. Ẹsẹ̀ ìkẹta, áńgẹ́lì mìíràn sì wá, ó sì dúró ti pẹpẹ, ó ní àwo tùràrí wúrà kan, a sì fi tùràrí púpọ̀ fún un kí ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lórí pẹpẹ wúrà tí ń bẹ níwájú ìtẹ́. Ẹsẹ̀ ìkẹrin, àti èéfín tùràrí náà pẹ̀lú àdúrà àwọn ẹni mímọ́ sì gòkè lọ sí iwájú Ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà wá. Ẹsẹ̀ ìkarùn-ún, áńgẹ́lì náà sì mú àwo tùràrí náà, ó sì fọ́n iná orí pẹpẹ kún, ó sì dà á sórí ilẹ̀ ayé, a sì gbọ́ ohùn àrá sì sán, mọ̀nàmọ́ná sì kọ, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹfà, àwọn áńgẹ́lì méje náà tí wọ́n ní ìpè méje sì múra láti fún wọn. Ẹsẹ̀ ìkeje, èkíní sì fún yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde, a sì dà wọ́n sórí ilẹ̀ ayé, ìdámẹ́ta ilẹ̀ ayé sì jóná, ìdámẹ́ta àwọn igi sì jóná, àti gbogbo koríko tútù sì jóná. Ẹsẹ̀ ìkẹjọ, áńgẹ́lì keje sì fún, a sì wọ́ nǹkan bí òkè ńlá tí ń jóná sọ sínú òkun, ìdámẹ́ta òkun sì di ẹ̀jẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, àti ìdámẹ́ta àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú, àti ìdámẹ́ta àwọn ọkọ̀ sì bàjẹ́. Ẹsẹ̀ ìkẹwàá, áńgẹ́lì kẹta sì fún, ìràwọ̀ ńlá kan tí ń tó bí fìtílà sì bọ́ láti ọ̀run wá, ó sì bọ́ sórí ìdámẹ́ta àwọn odò sísàn àti sórí àwọn orísun omi. Ẹsẹ̀ ìkọkànlá, a sì ń pe orúkọ ìràwọ̀ náà ní ìwọ, ìdámẹ́ta àwọn omi sì di ìwọ, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti ipa àwọn omi náà kú nítorí tí a sọ wọ́n di kíkorò. Ẹsẹ̀ ìkejìlá, áńgẹ́lì kẹrin sì fún, a sì kọlù ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta ìràwọ̀, kí ìdámẹ́ta wọn lè ṣókùn, kí ọjọ́ má sì mọ́lẹ̀ fún ìdámẹ́ta rẹ̀ àti òru bákan náà. Ẹsẹ̀ ìkẹtàlá, mo sì wò ó, mo sì gbọ́ idì kan tí ń fò ní àárín ọ̀run, ó ń wí ní ohùn rara pé, ègbé, ègbé, ègbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, nítorí ó wí pé ìyókù tí àwọn áńgẹ́lì mẹ́ta tí ń bọ̀ wá fún. Giscom TV, nífẹ̀ẹ́ láti wò ó.